Lótìtọ́ àti lódodo ni mo nífẹ̀ẹ́ ọkọ mi dénúdénú. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ju ohunkóhun lọ. Ọkọ mi ló gbawájú nínú gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe ní ìgbésí ayé mi. Ìgbà míì mo máa ń lọ fọṣọ fún èèyàn láti fi rí owó jẹun nígbà tí ó sì ṣiṣẹ́ lọ́wọ́ ọkọ mi mọ́. Nígbà míì máa lọ fọlẹ̀. Ìgbà míì máa kiri omi kiri ni. Ká ṣá lè rọ́wọ́ mú lọ sẹ́nu. Ní gbogbo ìgbà tí mo wá ń wíyà àìtí ní ju ọmọ kan ṣoṣo lọ, mo sa gbogbo agbára mi láti lè jẹ́ kọ́kọ́ mi jẹ́ nǹkan. Mo gbìyànjú gbogbo ọ̀nà tí mo mọ̀ láti lè gbé ọkọ mi dìde. Ọkọ mi dìde lótìtọ́ àti lódodo. A dọ́lọ́mọ méjì. Kò pẹ́ kó jìnnà lọkọ mi rí wípé ọlá yìí ti pọ̀ ju pé kémi àtòun nìkan ká jọ máa ná lọ. Ó fẹ́ ìyàwó kejì lé mi. Ó fẹ́ ìkẹta lé mi. Nígbà ó dórí ẹlẹ́ẹ̀kẹrin. Ẹlẹ́ẹ̀kẹrin ló wá ń gùn mí gàràgàrà. Mi ò gbọ́ ọkọ mi lẹ́nu nítorí mọ̀ pé òun ládé orí mi. Àti wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, wọ́n ní oore ọ̀fẹ́ wà fún ọkùnrin láti fẹ́ ìyàwó tó tó mẹ́rin. Ìyàwó kékeré yìí gbogbo ìgbà ló máa ń fẹ́ fi kàrò mí nímú. Ìyàwó yìí ní gbogbo ìgbà ló máa ń fẹ́ tẹ ojú mi mọ́lẹ̀. Kò sì ń fẹ́ rí àwọn ọmọ mi láàtàn. Èyí ni mo wá wò. Bá pọkọ wa, bá fẹjọ́ sùn. Ọkọ mi lòun ti gbọ́. Wọ́n pé èmi ni mò ń jowú. Àṣejù tèmi gan pọ̀. Mo ní kó má bínú. Gbogbo ìgbà tí arábìnrin ìyàwó kẹrin tó bá ti gbéṣe rẹ̀ dé ni máa ń pọkọ wa sákìyèsí. Bó ṣe dijọ́ kan rẹ̀ ló bá rojọ́ fọ́kọ wa pé mo ṣe bákan sóhun. Lọkọ wa bá mú mi nà. Látijọ́ yìí lọkọ bá sọ mí di punching bag. Ó di pé gbogbo ìgbà ló máa ń mú mi nà. Lèmi náà bá ṣe mí ní ṣe méjì. N bá gbéwèé ilé gẹ́gẹ́ bí ìyàwó àgbà tó mọ ibi tí àṣírí tó wà nínú ilé. Èmi náà bá gbéwèé ilé tí gbogbo wa jọ ń gbé. Ọkọ wa ò sì kúkú kọ́jú ilé kan ṣoṣo yẹn náà lọ. Lèmi náà bá tà mọ́ wọn lórí. Lọ́ba dẹni tó ń dágbé o. Lolúkálùkù wọn bá túká lọ́kọ̀ọ̀kọ̀ sílẹ̀. Wọ́n lọ́hùn ò lè jìyà. Mo ta léyìí tán. Mo bẹ́sẹ̀ mi rìnrìn àjò lọ síbi tó jìnnà réréré tí wọn ò lè rí mi. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ajé òmíràn. Ọwọ́ mi jí sówó. Mo dẹ̀ ní kọ́lé tó mẹ́ta. Ọkọ mi ò máì tí ì rí òmíràn kan. Àwọn ọmọ méjèèjì tí mo bí fún iná nìkan ṣoṣo làwọn ọmọ tí mo bí. Àkókò àti ṣègbéyàwó wọn tó. Àwọn ọmọ yìí takú wípé àfi tí bàbá wọn bá wà lórí ìjókòó káwọn tó lè gbà láti ṣe ìgbéyàwó. Àìjẹ́bẹ́ẹ̀ inú ilé ìyá wọn làwọn máa dàgbà darúgbó sí. Èyí ló mú mi tọ̀ ẹ̀yin ọlọ́gbọ́n wá wípé ẹjọ́ ẹ là mí lóye. Kí ni kí n ṣe? Báwo mo ṣe fẹ́ déwájú ọkọ mi lọ sọ fún wípé àwọn ọmọ ẹ̀ méjèèjì fẹ́ ṣe ìyàwó? Ṣé kì í ṣe pé ó máa fọlọ́pàá gbé mi? Ṣọ́rọ̀ yóò ní diṣu àtayànyàn. Kí ni kí n ṣe? Ọ̀nà wo ni kí n gbé gbà tí bàbá àwọn ọmọ yìí fi máa wà lórí ìjókòó níjọ́ ìgbéyàwó wọn? Kọ́lọ́run kó ran gbogbo wa lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ẹ share, kẹ́ comment, kẹ́ dẹ̀ like. Ire o.